Jòhánù orí kejì láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n. Ní ijọ́ kẹta a sì ń ṣe ìgbéyàwó kan ní Kánà ti Gálílì, ìyá Jésù sì ń bẹ níbẹ̀. A sì pè Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú sí ibi ìgbéyàwó. Nígbà tí wáìnì sì tán, ìyá Jésù wí fún un pé wọn kò ní wáìnì. Jésù sì wí fún un pé kí ní ṣe tèmi tìrẹ, obìnrin yìí, wákàtí mi kò tíì dé. Ìyá rẹ̀ wí fún àwọn ìránṣẹ́ pé ohunkóhun tí ó bá wí fún yín ẹ ṣe. Ìkòkò òkúta omi 6 ni a sì gbé kalẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí ìṣe ìwẹ̀nùmọ́ àwọn Júù. Ọ̀kọ̀ọ̀kan wọn gbà tó ìwọ̀n ládùúgbò 2 tàbí 3. Jésù wí fún wọn pé ẹ pọn omi kún ìkòkò wọn nì. Wọ́n sì kún wọn títí dé etí. Ó sì wí fún wọn pé ẹ bù jáde nísinsìnyí kí ẹ sì gbé e tọ̀ olórí àsè lọ. Wọ́n sì gbé e lọ. Bí olórí àsè sì ti tọ́ omi tí a sọ di wáìnì wò tí kò sì mọ ibi tí ó ti wá, ṣùgbọ́n àwọn ìránṣẹ́ tí ó bu omi náà wá mọ̀, olórí àsè pé ọkọ ìyàwó. Ó sì wí fún un pé olúkúlùkù ènìyàn á máa kọ́ gbé wáìnì rere kalẹ̀. Nígbà tí àwọn ènìyàn bá sì mú yó tán, nígbà náà ni ìmú èyí tí kò dára tó bẹ́ẹ̀ wá. Ṣùgbọ́n ìwọ ti pa wáìnì dáradára yìí mọ́ títí ó fi di ìsinsìnyí. Àkọ́ṣe iṣẹ́ àmì yìí ni Jésù ṣe ní Kánà ti Gálílì, ó sì fi ògo rẹ̀ hàn. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbà á gbọ́. Lẹ́yìn èyí, ó sọ̀kalẹ̀ lọ sí Kápánámù. Òun àti ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọn kò sì gbé ibẹ̀ ní ọjọ́ púpọ̀. Àjọ ìrékọjá àwọn Júù sì súnmọ́ etílé. Jésù sì gòkè lọ sí Jerúsálẹ́mù. Ó sì rí àwọn tí ń ta màlúù àti àgùntàn àti àdàbà ní tẹ́ḿpìlì àti àwọn onípàṣípàrọ̀ owó jókòó. Ó sì fi okùn tẹ́ẹ́rẹ́ ṣe pàṣán. Ó sì lé gbogbo wọn jáde kúrò nínú tẹ́ḿpìlì àti àgùntàn àti màlúù. Ó sì dá owó àwọn onípàṣípàrọ̀ owó nù. Ó sì bí tábìlì wọn lulẹ̀. Ó sì wí fún àwọn tí ń ta àdàbà pé ẹ gbé nǹkan wọ̀nyí kúrò níhìn-ín. Ẹ má ṣe sọ ilé bàbá mi di ilé ọjà títà. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì rántí pé a ti kọ pé ìtara ilé rẹ̀ jẹ mí run. Nígbà náà ni àwọn Júù dáhùn, wọ́n sì wí fún un pé àmì wo ni ìwọ fi hàn wá tí ìwọ fi ń ṣe nǹkan wọ̀nyí? Jésù dáhùn ó sì wí fún wọn pé ẹ wo tẹ́ḿpìlì yìí palẹ̀. Ní ijọ́ 3 èmi yóò sì gbé e ró. Nígbà náà ni àwọn Júù wí pé ọdún 54 ni a fi kọ́ tẹ́ḿpìlì yìí, ìwọ ò bá sì gbé e ró ní ijọ́ 3. Ṣùgbọ́n òun ń sọ ti tẹ́ḿpìlì ara rẹ̀. Nítorí náà nígbà tí ó jíǹde kúrò nínú òkú, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rántí pé ó ti sọ èyí fún wọn. Wọ́n sì gba ìwé mímọ́ gbọ́ àti ọ̀rọ̀ tí Jésù ti sọ. Nígbà tí ó sì wà ní Jerúsálẹ́mù ní àjọ ìrékọjá lákòókò àjọ náà, ọ̀pọ̀ ènìyàn gba orúkọ rẹ̀ gbọ́ nígbà tí wọ́n rí iṣẹ́ àmì rẹ̀ tí ó ṣe. Ṣùgbọ́n Jésù kò gbé ara lé wọn nítorí tí ó mọ gbogbo ènìyàn. Òun kò sì wá kí ẹnikẹ́ni kí ó jẹ́rìí ènìyàn fún òun, nítorí tí òun mọ ohun tí ń bẹ nínú ènìyàn.